Pẹ̀lú bí ètò ìdìbò gbogbogbò ọdún tó ń bọ̀, pàápàá ètò ìdìbò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ó ṣe ń súnmọ́lé tí kò tó oṣù méje mọ́, níṣe ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti gbé ìgbésẹ̀ lórí rògbòdìyàn àti àìsí ìṣọ̀kan tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì ti ránṣẹ́ pé ọ̀kan lára àwọn gbajúgbajà olóṣèlú àti alágbára ìlú Ìbàdàn tó tún jẹ́ olóṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Sẹ́nẹ́tọ̀ Teslim Fọlárìn, tó ti bá a ṣe ìpàdé tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì ti gbé iṣẹ́ ńlá lé Teslim Fọlárìn lọ́wọ́ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Kì í ṣe ìròyìn mọ́ rárá pé aró òrókùn aró ìrẹ́dì ọ̀rọ̀ dà nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Bẹ́ẹ̀ ló jẹ́ pé níṣe ni kò sí ìṣọ̀kan láàrin àwọn ọmọ ẹgbẹ́ náà. Ohun tó sì fa eléyìí ó ní tí ètò ìdìbò abẹ́lé tí wọ́n ń pè ní primary election tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní oṣù díẹ̀ sẹ́yìn láti yan olùdíje tí ó ṣojú ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọdún tó ń bọ̀. Nínú ètò ìdìbò náà ní ọ̀pọ̀ àwọn olùdíje náà ti figagbága, ṣùgbọ́n àwọn olùdíje méjì tí wọ́n lórúkọ jù tán sì gbajúmọ̀ jù náà ni Sẹ́nẹ́tọ̀ Sharafadeen Ali tó ń ṣojú agbègbè gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá àti mínísítà ọ̀rọ̀ àná lórílẹ̀‐èdè yìí Olóyè Adébáyọ̀ Adélabú tí gbogbo ayé mọ̀ sí Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì. Lẹ́yìn ètò ìdìbò abẹ́lé náà ó ní Sẹ́nẹ́tọ̀ Sharafadeen Ali ló gbégbá orókè lẹ́yìn tí àwọn àgbààgbà ẹgbẹ́ tó ti fòǹtẹ̀ lù pé ó ní ẹgbẹ́ yàn, òun sì ní àyànfẹ́ ẹgbẹ́. Ṣùgbọ́n níṣe ni Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì yarí, ó ní màgòmágó ni wọ́n ṣe níbi ètò ìdìbò ọ̀hún, àti pé lọ́dọ̀ tòun ò dà àsìkò yìí àwọn ò tí ì ní olùdíje nítorí pé àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC l'Àbújá wọn ò tí ì kéde ẹni tí ó jáwé olúborí àtẹni tó jẹ́ olùdíje àwọn. Láti ìgbà náà ni ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti fọ́ sí méjì, tó yẹ pé Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì àti Sẹ́nẹ́tọ̀ Teslim Fọlárìn pẹ̀lú ìyàwó gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóògbé Isiaka Abiola Ajimobi, arábìnrin Florence Ajimobi, wọ́n dẹ́yẹ sí Sẹ́nẹ́tọ̀ Sharafadeen Ali. Wọn ò lọ sí gbogbo ètò tó ń ṣe, wọn ò sì kí kú oríire pé ó jáwé olúborí. Gbogbo ọ̀rọ̀ yìí tó ń fa ìyapanu ẹgbẹ́ òṣèlú APC ìlà gbọ́ pé ń kọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lóminú gidigidi, tó sì jẹ́ pé eléyìí ló jẹ́ kí ó gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí òwe àwọn àgbà tó ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀. Ní ọjọ́ ìṣẹ́gun tí ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí ni ààrẹ ránṣẹ́ pé Teslim Fọlárìn, bẹ́ẹ̀ ni àwọn tó súnmọ́ iléeṣẹ́ ààrẹ wọn fìdí ẹ̀ múlẹ̀ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé ó ti sọ fún Fọlárìn pé òun gan ni kó lọ parí ìjà tó wà nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́, kó rí i pé ìṣọ̀kan wà kí ogun wọn sì pawọ́pọ̀ kan ṣàtìlẹ́yìn fún Sẹ́nẹ́tọ̀ Sharafadeen Ali.